bínú torí bàbá Ìjẹ̀ṣà tí mo pè wá sórí ètò mi kì í ṣe pé mo faramọ́ ìwà tó gbé dé ọgbà ẹ̀wọ̀n. Bíọ́lá Adébáyọ̀ ló rawọ́ ẹ̀bẹ̀ sí ìgboro ayé bẹ́ẹ̀. Ṣọ̀ún ti dá sẹ́nẹ́tọ̀ Adéṣeun dúró gẹ́gẹ́ bí máyégún tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ẹ dáríjì mí, mo tọrọ àforíjì o. Mo jáwé oríjì lọ́wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà fún iná ọba tí kò sí lásìkò yìí. Adélabú Pẹ́ńkẹ́lẹ́ ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. MC Olúọmọ ní òun sì ní ojúlówó alága ẹgbẹ́ awakọ̀ NURTW lẹ́yìn ìfàkájà tó wáyé nílé ẹgbẹ́ àwọn awakọ̀ nílùú Àbújá. Iléeṣẹ́ ológun náwó gan àwọn 18 tó ń fohùn èlò sọwọ́ sáwọn ikọ̀ Boko Haram nípínlẹ̀ Borno. Kélédùà má jẹ́ ká rìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀nà. Èèyàn 3 ni wọ́n ti ṣe àkọsílẹ̀ pé wọ́n ti pàdé ọlọ́jọ́ wọn tí àwọn mìíràn sì farapa níbi ìjàmbá ọkọ̀ táǹkà agbépo kan tó sọ ìjánu rẹ̀ nù tó sì kọlu márúwá lọ́jà Òjé nìbàdàn. Àwọn jàǹdùkú ya wọ ọ́fíìsì àwọn àmọ̀tẹ́kùn tó wà ní ìlú Àwo nípínlẹ̀ Ọ̀ṣun. Kódà wọ́n tún jí ìbọn àwọn òṣìṣẹ́ àmọ̀tẹ́kùn gbé sálọ. Wọ́n tún sọsẹ́ láabi wọn o. Àwọn agbébọn tún ṣe bẹ́ẹ̀ sì kọlù sáwọn ológun àti ọlọ́pàá ní Kẹ́bì, ṣekú pa ọ̀pọ̀lọpọ̀. Ọkùnrin kan jẹ́ fífi gbòòrò òfin gbé látàrí pé ó ń pariwo kò sómi kò síná lásìkò tí gómìnà Bágó ṣàbẹ̀wò sí Súlèjà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ní oníròyìn yìí. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Bínú torí bàbá Ìjẹ̀ṣà tí mo pè wá sórí ètò mi kì í ṣe pé mo faramọ́ ìwà tó gbé dé ọgbà ẹ̀wọ̀n. Bíọ́lá Adébáyọ̀ ló rawọ́ ẹ̀bẹ̀ sí ìgboro ayé bẹ́ẹ̀. Ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí gbajúmọ̀ òṣèrébìnrin Bíọ́lá Adébáyọ̀ ṣe fún òṣèré ẹgbẹ́ rẹ̀ Lánrè Omiyinka bàbá Ìjẹ̀ṣà ti bá ibòmíràn yọ pẹ̀lú báwọn èèyàn kan ṣe ń bínú sí pé kí ló dé tó gbé bàbá Ìjẹ̀ṣà wá ṣàlàyé ọ̀rọ̀ lórí ètò rẹ̀. Ẹ rántí pé orí ètò Bíọ́lá Báyọ̀ tó pè ní Talk to Be ló gbé bàbá Ìjẹ̀ṣà wá tí ọkùnrin náà sì ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ nípa bó ṣe di èrò ẹ̀wọ̀n. Ìjẹ̀ṣà sọ àwọn ọ̀rọ̀ tó fi gbé ara rẹ̀ lẹ́sẹ̀ pẹ̀lú àwíjàre kọ̀ọ̀kan tó tako àwọn èèyàn bíi Princess àti Ìyábọ̀ Òjó tó léwájú ọ̀rọ̀ tó gbé dé ẹ̀wọ̀n. Ṣùgbọ́n bí ìfọ̀rọ̀wérọ̀ náà ṣe gun orí afẹ́fẹ́ ní ọ̀pọ̀ èèyàn ti ń koro ojú sí i tí wọ́n sì ń sọ̀pọ̀rọ̀ sí Bíọ́lá tó gbé bàbá Ìjẹ̀ṣà wá. Báwọn kan ṣe ń sọ pé àwíjàre tí Ìjẹ̀ṣà kò rí ṣe ní kóòtù ló wá ń sọ lórí ètò náà. Bẹ́ẹ̀ ni àwọn mìíràn ń sọ pé ṣé Bíọ́lá faramọ́ ìwà tí Ìjẹ̀ṣà hù ló fi gbé wá sórí ètò rẹ̀ ni. Àwọn kan tilẹ̀ sọ pé Ìyábọ̀ Òjó ni Bíọ́lá fẹ́ bájà tó fi gbé Ìjẹ̀ṣà wá. Bẹ́ẹ̀ ni onírúurú ọ̀rọ̀ ń jáde sí òṣèré tíátà tó ń ṣètò lórí afẹ́fẹ́ náà. Nínú fídíò kan tí Bíọ́lá Adébáyọ̀ fi sójú òpó ayélujára Instagram rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun ló ti ṣàlàyé ìdí tó fi gbé bàbá Ìjẹ̀ṣà wá tó sì fi kún pé iṣẹ́ òun lòun ń ṣe. Ohun tó ṣẹlẹ̀ ni pé nígbà tí bàbá Ìjẹ̀ṣà dé láti ẹ̀wọ̀n òun béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ó fẹ́ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú òun ni tàbí ó fẹ́ wá tọrọ àforíjì. Ó sì ní òun kò tíì ṣetán. Ó ní òun rò pé yóò tọrọ àforíjì ni ṣùgbọ́n òun ò lè máa tàbùkù rẹ̀ lórí ètò gẹ́gẹ́ bí àtọ́kùn. Ètò náà wà fún dáadáa àti ìdàkejì rẹ̀ ni. Bó ṣe wà fún àwọn ẹni mímọ́ náà ló wà fún àwọn ẹlẹ́ṣẹ̀. Bíọ́lá ní àwọn ìbéèrè tó yẹ kí òun béèrè náà ni òun béèrè. Ìfọ̀rọ̀wérọ̀ náà kì í ṣe láti wí àwíjàre fún bàbá Ìjẹ̀ṣà. Bẹ́ẹ̀ ni òun náà kò lè bá ẹni tó bá ń bá ọmọdé lájọṣepọ̀ tàbí tó ń fipá bá èèyàn lò pọ̀ ṣe. Ó tẹ̀síwájú pé òun fúnra òun ti lùgbàdì ìfipábánilòpọ̀ rí. Ó pẹ́ kóhun tó gbé kúrò lára. Bíọ́lá sọ pé òun máa ń dáàbò bo àwọn ọmọbìnrin ni àti gbogbo ọmọ pẹ̀lú agbára òun. Nípa àwọn tó ń sọ pé Ìyábọ̀ Òjó ló fẹ́ bà ní orúkọ jẹ́ tó fi ṣe ìfọ̀rọ̀wérọ̀ náà, Bíọ́lá sọ pé ọ̀pọ̀ èèyàn sọ pé òun fẹ́ fi ìfọ̀rọ̀wérọ̀ yẹn bà Ìyábọ̀ Òjó lórúkọ jẹ́ ni. Òun ò ní ṣe yẹn láéláé. Òun jẹ́ kí bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ nípa rẹ̀ nítorí òun rí i pé kì í ṣe ohun tí kò dáa ló ń sọ nípa Ìyábọ̀ Òjó. Bẹ́ẹ̀ ni Bíọ́lá tó ní Kristẹni tòótọ́ abiyamọ àti ọmọlúàbí lòun bẹ́ẹ̀bẹ̀ tó sì ṣàlàyé ara rẹ̀ nínú fídíò náà. Ó fi kún pé òun wulẹ̀ ti mú ìfọ̀rọ̀wérọ̀ tó mú ariwo wáyé kúrò lójú òpó òun nítorí náà kí àwọn èèyàn jáwé oríjìn lórí ọ̀rọ̀ òun bẹ́ẹ̀bẹ̀ ni. Ṣọ̀ún ti dá sẹ́nẹ́tọ̀ Adéṣeun dúró gẹ́gẹ́ bí máyégún tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Sẹ́nẹ́tọ̀ Ayọ̀adé Adéṣeun ti jẹ́ dídádúró láláì lópin gẹ́gẹ́ bí máyégún tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Èyí ló jẹyọ jáde nínú lẹ́tà kan tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ ọ̀gbẹ́ni Tóyìn Àjàmú akọ̀wé ààfin tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn
lẹ́tà tí wọ́n pe àkòrí rẹ̀ ní lẹ́tà ìdádúró aláìlópin máyégún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ fi hàn pé sẹ́nẹ́tọ̀ tẹ́lẹ̀ rí náà tó sojú agbègbè ẹkùn àárín gbùngbùn Ọ̀yọ́ Central District láàrin ọdún 2011 àti 2015 ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ nínú àwọn ìwà kan tí kò yẹ olóyè Ṣọ̀ún, èyí tó mú àìbọ̀wọ̀ àti ìdójútì bá orí ìtẹ́. Pẹ̀lú ẹ̀dùn ọkàn síbẹ̀ pẹ̀lú ìmọ̀lára iṣẹ́ àti ojúṣe ọba, kábíyèsí ti lóye àwọn ìwà àìṣedéédé, àìsàpọ́nlé àti àìbọ̀wọ̀ lemọ́lemọ́ tó ń ta ẹrẹ̀ sí ààfin àti ibi mímọ́, ibi ọ̀wọ̀ tó sojú fún. Àwọn ìgbésẹ̀ rẹ̀ wọ̀nyí ni wọ́n ṣàkíyèsí fún àkókò pípẹ́ tó jẹ́ fífihàn nípasẹ̀ onírúurú ọ̀rọ̀ àti ìwà rẹ̀ tó kùnà ní pàtàkì sí iyì, ọlá àti ojúṣe tí a retí láti ọ̀dọ̀ olóyè ààfin àti gẹ́gẹ́ bí ẹni tó dupò oyè máyégún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ mú. Lẹ́tà náà jẹ́ kó di mímọ̀ pé ìwà rẹ̀ ní gbangba àti ní ìdákọ́kọ́ ti ṣàfihàn àwọn ìwà àìbọ̀wọ̀, àìsàpọ́nlé gbogbo ìgbà sí ipò àṣẹ, àṣà àti ibi mímọ́ ààfin. Àwọn ìwà Adéṣeun yìí ni kò bá ojúṣe àti ipò tó dìmú mu rárá bó ti wù kó mọ. Nítorí náà, nípa lílo agbára àti àṣẹ rẹ̀ gẹ́gẹ́ bí Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́, ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta ní báyìí dá sẹ́nẹ́tọ̀ Hamzat Ayọ̀adé Adéṣeun dúró láláì lópin gẹ́gẹ́ bí olóyè máyégún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ pẹ̀lú agbára lẹ́sẹ̀kẹsẹ̀ láti ọjọ́ tí wọ́n ti kọ lẹ́tà náà. Lẹ́yìn náà ni wọ́n pàṣẹ fún un láti dáwọ́ dúró lẹ́sẹ̀kẹsẹ̀ láti má ṣe fi ara rẹ̀ hàn tàbí kí wọ́n pè é ní máyégún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ títí di ìgbà tí wọ́n bá gbẹ́sẹ̀ kúrò lórí ìdádúró náà. Láàárín àkókò náà, nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, sẹ́nẹ́tọ̀ Adéṣeun sọ pé òun kò ní ìdáhùn kankan. Òótọ́ ni, bẹ́ẹ̀ náà ni, ṣùgbọ́n òun kò ní ìdáhùn kankan. Nígbà tí wọ́n fi tipá mú láti sọ̀rọ̀, sẹ́nẹ́tọ̀ tẹ́lẹ̀ rí náà sọ wípé wọn yóò gbọ́ láti ọ̀dọ̀ òun nígbà tó bá yá. A ó rántí pé Adéṣeun ni wọ́n yàn gẹ́gẹ́ bí máyégún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ lóṣù karùn-ún ọdún 2021 nípasẹ̀ Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ àná, kábíyèsí ọba Dr. Ọládùnní Oyèwùmí Ajagungbadé kẹta JP CON CFR. Ẹ dáríjì mí, mo tọrọ àforíjì o. Mo jáwé oríjì lọ́wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà fún iná ọba tí kò sí lásìkò yìí. Adélábù Pẹ̀nkẹ́lẹ́ ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Látàrí àìsí iná mọ̀nàmọ́ná déédéé lórílẹ̀‐èdè Nàìjíríà mọ́, tí kò sí agbègbè kan tó lè fọwọ́ sọ̀yà pé òun rí iná ọba lò dáadáa mọ́, mínísítà ètò agbára Adébáyọ̀ Adélábù ní káwọn ọmọ Nàìjíríà dákun fi orí jìn òun. Lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ni Adélábù bẹ̀bẹ̀ náà nílùú Àbújá lásìkò ìpàdé tó bá àwọn oníròyìn ṣe. Adélábù sọ pé òun pàápàá mọ̀ pé àìsí iná ọba déédéé yìí ń ṣe àkóbá púpọ̀ fún ọrọ̀ ajé àwọn èèyàn, ká má tí ì sọ ti ooru burúkú tó mú lásìkò yìí láìsíwọ́. Adélábù wa lóun fẹ́ bẹ̀ àwọn èèyàn ọmọ Nàìjíríà pẹ̀lú ipò òun gẹ́gẹ́ bí mínísítà ètò agbára fún ti ìṣòro àìsí iná tó ń wáyé lọ́wọ́ tó sì mú ìnira dání pàápàá lásìkò ẹ̀rùn yìí tí ooru mú gidi gan káàkiri. Ó ní ọ̀rọ̀ náà kan àwọn olókoòwò, ilé ẹ̀kọ́ àti àwọn ilé iṣẹ́ pẹ̀lú. Adélábù ní kò wù òun náà ká bá ara wa nírú ipò yìí, ṣùgbọ́n àwọn ìdí kan tó kọjá agbára wa ló ń fà á. Bẹ́ẹ̀ ni mínísítà ètò agbára fórílẹ̀-èdè Nàìjíríà náà sì ṣàlàyé. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀, Adélábù sọ pé ìnira àìsí iná yìí kì í ṣe ohun tí yóò pẹ́ lọ títí. Ó ní àwọn ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tí yóò rí sí òpin ìṣòro ọ̀hún. Ó ní òun lè fọwọ́ sọ̀yà sọ fún àwọn èèyàn pé pẹ̀lú ìgbìmọ̀ tí a ti gbé kalẹ̀ àtàwọn ìgbìmọ̀ tó wá láti ọ̀dọ̀ àwọn tó ń pèsè afẹ́fẹ́ gáàsì pẹ̀lú àsìkò tí wọn yóò fi tún àwọn ọ̀pá gáàsì ṣe nígbà tí yóò bá fi tó ọ̀sẹ̀ méjì sí àsìkò yìí, ó ti yẹ kí a máa rí ìyàtọ̀. Adélábù sọ pé gbogbo ohun tí yóò mú kí iná mọ̀nàmọ́ná máa wá déédéé bó ṣe rí ní 2025 tó bẹ́ẹ̀ tí àwọn ọmọ Nàìjíríà ń kí ìjọba kúṣẹ́ ní àwọn tí ń ṣiṣẹ́ nípa rẹ̀ kí iná lè máa wà bíi ti ọdún tó kọjá. Ó fi kún pé ìjọba àpapọ̀ ń ṣiṣẹ́ tọ ìgbésẹ̀ iná oní mẹ́gáwáàtì 6,000 6,000 megawatt kí ọdún 2026 tó parí. Adélábù sọ pé ìdákúrekú iná àsìkò yìí fún ìgbà díẹ̀ ni. Ó ní ó ń ṣe ọmọ lóòkú bẹ́ẹ̀ ni a ò ní sin mọ́ ìyá rẹ̀. Ó ní bí àwọn bá lè pèsè irú iná tó wà dáadáa ní 2025 yẹn, 2026 rèé àwọn máa fẹ́ ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ. Tí ẹ ò bá gbàgbé, ẹ̀ka iná mọ̀nàmọ́ná Nàìjíríà ti ń kojú àwọn ìṣòro bíi àìtó gáàsì, àwọn nǹkan èlò tí ọdún wọn ti pẹ́, ìṣòro iná pínpín ká
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ìgbà pípẹ́. Lórí rẹ̀ náà ni ìjọba bẹ̀rẹ̀ ètò tó pín bí aráàlú yóò ṣe máa lo iná àti iye owó tí wọn yóò máa san. Wọ́n ti pín in sí ìsọ̀rí bíi band A, B, C. Ṣùgbọ́n pẹ̀lú ìdákúrekú iná àsìkò yìí, gbogbo ìsọ̀rí náà ni kò rí iná ọba lò. Kálukú sì ń ké ìrora lábẹ́ ooru burúkú tó mú yìí. Ojú ọjọ́ tó yí padà, afẹ́fẹ́ tí kò fẹ́ déédéé bíi ti tẹ́lẹ̀ mọ́ àti àwọn oníná tó tún mú ayé nira fún wọn pẹ̀lú àìrí iná lò. Gbogbo èyí ni ìṣòro tí àwọn èèyàn ń kojú. MC Olúọmọ ní òun sì ní ojúlówó alága ẹgbẹ́ awakọ̀ NURTW lẹ́yìn ìfàkájà tó wáyé nílé ẹgbẹ́ àwọn awakọ̀ nílùú Àbújá. Alhaji Musiliu Ayinde Akinsanya tí ọ̀pọ̀ mọ̀ sí MC Olúọmọ ti tẹnumọ́ pé òun sì ní ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ àwọn onímọ́tò National Union of Road Transport Workers NURTW. Olúọmọ ló ń sọ̀rọ̀ yìí lẹ́yìn tí ìròyìn ti kọ́kọ́ gbòde lọ́jọ́ Ajé ọjọ́ 23 oṣù kẹta pé Tajudeen Baruwa ti gba àkóso ilé ẹgbẹ́ náà tó wà ní ìlú Àbújá. Ṣáájú ni ìròyìn ti kọ́kọ́ gbòde pé Baruwa àti àwọn èèyàn rẹ̀ ya wọ ilé ẹgbẹ́ NURTW tó wà ní Àbújá tí wọ́n sì fẹ́ gba àkóso ilé ẹgbẹ́ náà pé òun ni ilé ẹjọ́ dájọ́ pé òun ó jẹ́ ojúlówó alága ẹgbẹ́ náà. Ṣùgbọ́n MC Olúọmọ nínú àtẹ̀jáde kan tó fi sórí ìkànnì Instagram rẹ̀ lọ́jọ́ Ajé kan náà sọ pé Baruwa àtàwọn èèyàn rẹ̀ fẹ́ fi ipá gba àkóso ẹgbẹ́ náà àti pé ìgbẹ́jọ́ sì ń lọ nílé ẹjọ́ lórí ẹjọ́ náà. Olúọmọ sọ pé òun kò sí lára olùjẹ́jọ́ níbi ẹjọ́ tí Baruwa sọ pé òun gba ìdájọ́ lórí rẹ̀ àti pé òun àti Baruwa kò tí ì ní àjọsọ kankan tẹ́lẹ̀ rí. Ó ní ohun tí òun mọ̀ ni pé ìgbẹ́jọ́ sì wà nílé ẹjọ́ àti pé àwọn agbófinró ti ń dá sí ọ̀rọ̀ náà. Ẹ rántí pé láti bí ọdún méjì sẹ́yìn ní fàǹfà tí ń wáyé nínú ẹgbẹ́ NURTW lẹ́yìn tí wọ́n ṣe àpérò níbi tí wọ́n ti dìbò yan àwọn olórí tuntun. Àmọ́ lẹ́yìn ìgbà náà ni Baruwa gba ilé ẹjọ́ lọ lórí ètò ìdìbò náà tó sì sọ pé ilé ẹjọ́ ti dá òun láre pé òun ni alága ẹgbẹ́ náà báyìí. Èyí ló sì ṣokùnfà bí ó ṣe kó àwọn èèyàn rẹ̀ lọ sí ilé ẹgbẹ́ náà láti lọ gba àkóso ẹgbẹ́. Ṣùgbọ́n tí wàhálà bẹ́ sílẹ̀ lásìkò tí wọ́n fẹ́ gba àkóso náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá ti wá jiyàn ìròyìn tó gba orí ayélujára pé àwọn ọlọ́pàá yìnbọn mọ́ àwọn èèyàn Baruwa lásìkò tí ìfàǹfà wáyé nílé ẹgbẹ́ náà. Àtẹ̀jáde tí agbẹnusọ ọlọ́pàá Àbújá Josephine Adé fi léde lọ́jọ́ Ajé sọ pé ìròyìn òfégè ni pé àwọn ọlọ́pàá ló ṣínà ìbọn bolẹ̀ níbi ètò náà. Adé sọ wípé àwọn ọlọ́pàá lọ sí ilé ẹgbẹ́ NURTW nígbà tí àwọn gba ìpè láti lọ dẹ́kun ìṣẹ̀lẹ̀ tó ń wáyé ní agbègbè Garki kejì ìlú Àbújá. Ó ní nǹkan bíi aago 7 òwúrọ̀ ọjọ́ Ajé ni àwọn gba ìpè pé àwọn èèyàn kan tí wọ́n tó 300 kó àdá ìgò àti ọfà dání láti lọ dá wàhálà sílẹ̀ nílé ẹgbẹ́ NURTW táwọn èèyàn náà sì ń jí nǹkan kó nílé ẹgbẹ́ náà. Ó ṣàlàyé pé igbákejì ọ̀gá ọlọ́pàá tó wà fún iṣẹ́ ṣíṣe ló ṣáájú àwọn ọlọ́pàá láti lọ wá ojútùú sí ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Ó ní ìwádìí àwọn ọlọ́pàá nígbà tí wọ́n dé ibi ìṣẹ̀lẹ̀ náà ṣàfihàn pé àwọn èèyàn náà fẹ́ gba àkóso ilé ẹgbẹ́ náà pẹ̀lú àṣẹ ilé ẹjọ́ láìsí òṣìṣẹ́ ilé ẹjọ́ kankan tó tẹ̀lé wọn. Ó ṣàlàyé pé wàhálà bẹ́ sílẹ̀ nígbà tí ikọ̀ MC Olúọmọ kọ̀ láti fún àwọn èèyàn náà láàyè láti ṣe ohun tí wọ́n fẹ́ ṣe láti gba àkóso ilé ẹgbẹ́ náà. Agbẹnusọ ọlọ́pàá náà fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn afurasí 7 ló ti wà ní àhámọ́ àwọn báyìí tó fi mọ́ Sulaiman A. Musa, Nasiru Ibrahim, Alhaji Sadisu Musa, Dalha Sulaiman, Abdullahi Garba, Saheed Fajobi àti Ìbíkúnlé T. Baruwa tí wọ́n náwó gan níbi ìṣẹ̀lẹ̀ náà. Iléeṣẹ́ ológun náwó gan àwọn 18 tó fohùn èlò sọwọ́ sáwọn ikọ̀ Boko Haram nípínlẹ̀ Borno. Iléeṣẹ́ ológun ti náwó gan àwọn 18 tó lọ́wọ́ nínú fífi àwọn ohun èlò sọwọ́ sáwọn ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram lẹ́kùn àríwá ìlà oòrùn. Wọ́n ṣèkìlọ̀ fún àwọn aráàlú tako fífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ikọ̀ agbésùnmọ̀mí. Nínú àtẹ̀jáde tó jẹ́ gbígbé sójú òpó ayélujára Twitter lọ́jọ́rú Wednesday, iléeṣẹ́ ológun sọ pé àwọn afurasí náà ní ọwọ́ tẹ̀ lójú ọ̀nà Gubio lọ sí Gudumbali lásìkò tí wọ́n ń gbé àwọn ohun èlò lọ́ọ̀dọ̀ àwọn agbésùnmọ̀mí. Àtẹ̀jáde náà fi kún pé ìwádìí àkọ́kọ́ fi hàn pé wọ́n fa ojú àwọn èèyàn náà mọ́ra wọnú iṣẹ́ okòwò ibi aláìbófinmu náà ni látàrí ìṣòro ìpèníjà ìṣúná àìrówóná àìrówólò tó ń bá wọn fínra. Èyí tó ń tọ́ka sí bí àwọn ẹgbẹ́ àti ikọ̀ ọ̀daràn
ṣe mú sí àwọn èèyàn tó kù díẹ̀ káàtó fún láwùjọ lórí tí wọ́n á sì tàn wọ́n wọnú iṣẹ́ láabi náà. Iléeṣẹ́ ológun sọ pé pípèsè àwọn ohun èlò ìtanilólobó tàbí ìrànlọ́wọ́ fún àwọn agbésùnmọ̀mí jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá, ìwà ọ̀daràn tó tako òfin tó sì léwu fún ààbò àpapọ̀ ilẹ̀ wa àti ààbò ẹ̀mí àwọn èèyàn aláìṣẹ̀. Wàyí o, iléeṣẹ́ ológun rọ àwọn aráàlú láti ṣàtìlẹ́yìn fún ìgbésẹ̀ iṣẹ́ gbígbógun ti ìgbésùnmọ̀mí, sọ pé àṣeyọrí iṣẹ́ ààbò tó ń lọ lọ́wọ́ wà lórí wíwà lójúlá lákànfin sọrí àjọṣepọ̀ ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹ́yìn tó dúró re látọwọ́ àwọn aráàlú. Nítorí náà wọ́n rọ àwọn aráàlú láti máa ta àwọn àjọ elétò ààbò lólobó nípa àwọn ìṣesí ìgbésẹ̀ tó bá mú ìfura dání. Wọ́n rọ̀ wọ́n kí wọ́n yàgò fún èyíkéyìí ẹ̀tàn láti ṣèrànwọ́ fún àwọn ọ̀daràn. Ó tẹ̀síwájú nípa títẹnumọ́ ìṣe pàtàkì àtìlẹ́yìn fún ètò ọrọ̀ ajé àti ọ̀rọ̀ ìlú àti àwọn iṣẹ́ àkànṣe nínú ìlú. Ó jẹ́ kó di mímọ̀ pé ìtẹ̀síwájú àtìlẹ́yìn fún gbígbìyànjú ìjọba lágbọ̀ndàn ètò ìrónilágbára, ìdàgbàsókè iṣẹ́ ọwọ́ kíkọ́ àti níní àǹfààní sáwọn nǹkan amáyédẹrùn yóò túnbọ̀ dènà àwọn ipá àti èrò burúkú, yóò sì mú kí ìgbáyégbádùn gbòòrò sí lọ́nà tó bá òfin mu. Àtẹ̀jáde náà parí nípa fífẹsẹ̀ ìfarajìn iléeṣẹ́ ológun múlẹ̀ nípa dídáàbòbò àwọn ìlú. Ó fi kún pé àlàáfíà títí láé àti ìdúróṣinṣin lè wá sí ìmúṣẹ nípa ìgbésẹ̀ ìṣọ̀kan, nípa àjùmọ̀ṣe ìfọwọ́sowọ́pọ̀, ìgbésẹ̀ àwọn àjọ elétò ààbò àti àwọn aráàlú. Nítorí náà wọ́n rọ àwọn aráàlú láti dúró ṣinṣin lórí ẹsẹ̀ wọn pẹ̀lú iléeṣẹ́ ológun nípa gbígbógun ti ìgbésùnmọ̀mí lọ́nàkọnà. Kélédùà má jẹ́ ká rìn lọ́jọ́ tébi ń pọ̀nà. Èèyàn 3 ni wọ́n ti ṣe àkọsílẹ̀ pé wọ́n ti pàdé ọlọ́jọ́ wọn tí àwọn mìíràn sì farapa níbi ìjàmbá ọkọ̀ táǹkà agbépo kan tó sọ ìjánu rẹ̀ nù tó sì kọlu márúwá lọ́jà Òjé nìbàdàn. Ẹkún sọ nílùú Ìbàdàn lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 24 oṣù kẹta yìí nígbà tí ọkọ̀ agbépo táǹkà ti iléeṣẹ́ epo rọ̀bì Bovas kan sọ ìjánu rẹ̀ nù tí ó sì kọlu kẹ̀kẹ́ napep kan níbi tí èèyàn 3 ti kú. Bákan náà ni a gbọ́ wípé àwọn èèyàn míì farapa yánnayànna nínú ìjàmbá ọkọ̀ ọ̀hún. Ó sojú mi kòró kan ṣàlàyé fún àwọn akọ̀ròyìn pé ọkọ̀ náà ti sọ ìjánu rẹ̀ nù láti agbègbè Bẹ̀rẹ̀ kí ó tó lọ kọlu kẹ̀kẹ́ márúwá tó ń gbé èrò ní agbègbè ọjà Òjé àti àwọn tó ń ta ọjà lẹ́gbẹ̀ẹ́ òpópónà ọ̀hún. Àwọn tó wà ní agbègbè náà nígbà tí ìṣẹ̀lẹ̀ náà wáyé sọ fún wa pé ọ̀pọ̀ èèyàn ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ tí àwọn mìíràn sì farapa yánnayànna. A tún gbọ́ wípé àwọn ọlọ́jà tí wọ́n ń ta èso ọsàn àti àwọn èso mìíràn ló fara káásá jùlọ nínú ìṣẹ̀lẹ̀ náà. Láti agbègbè Bọ̀dé ni ọkọ̀ agbépo náà ti ń jábọ̀. Nígbà tí ó dé agbègbè Bẹ̀rẹ̀ níṣe ni wọ́n ń pariwo wípé kí àwọn èèyàn kúrò lọ́nà. Ẹni tí ó wọkọ̀ àjàgbé elépo náà bú sí ẹkún níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Oníkẹ̀kẹ́ márúwá já èrò rẹ̀ kan sílẹ̀ tán kó jáde kúrò padà ní ọkọ̀ àjàgbé elépo náà kọlù níbẹ̀. Túnráyọ̀ Àríkẹ́ tí ìjàmbá ọkọ̀ náà ṣẹlẹ̀ lójú rẹ̀ ló sọ pé èèyàn 3 ló kú, ẹnìkan dá léegun ẹ̀yìn, àwọn 2 kan lẹ́sẹ̀ méjèèjì. Àríkẹ́ tún ṣàlàyé síwájú sí pé àwọn òṣìṣẹ́ adóòlẹ̀mí tètè dé láti wá dóòlẹ̀mí àwọn tó fara káásá nínú ìṣẹ̀lẹ̀ náà. Ọláòsùn Samuel, òṣìṣẹ́ àjọ ẹgbẹ́ alágbélébùú pupa Red Cross ṣàlàyé wípé ẹgbẹ́ náà ló kọ́kọ́ dé agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé tí àwọn sì dóòlẹ̀mí àwọn 3 kan tó farapa. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ àjọ panápaná ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀gbẹ́ni Àmàó ṣàlàyé wípé àwọn tó pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ náà tó 5. Ọ̀gbẹ́ni Àmàó ní ṣàdédé ni wọ́n pe iléeṣẹ́ àwọn pé ọkọ̀ tó gbé epo bẹntiróòlù ti kọlu àwọn èèyàn ní agbègbè ọjà Òjé. Kíákíá ní àwọn gbéra láti wá sí ibẹ̀. Ohun tí àwọn rí ni pé ọ̀pọ̀ èèyàn ni wọ́n pàdánù ẹ̀mí wọn tí àwọn mìíràn sì farapa. Yóò tó èèyàn 5 tí òun rí tó fara káásá nínú ìṣẹ̀lẹ̀ náà. Ìmọ̀ràn òun fún àwọn èèyàn ni wípé bí wọ́n ti ń ta ọjà lẹ́gbẹ̀ẹ́ òpópónà léwu, pàápàá jùlọ àwọn tó ń ta ọjà láàrin òpópónà àti ẹ̀gbẹ́ òpópónà. A ò ní ṣe déédéé ìjàmbá lọ́lá Olódùmarè. Àwọn jàǹdùkú ya wọ ọ́fíìsì àwọn Àmọ̀tẹ́kùn tó wà ní ìlú Awó nípínlẹ̀ Ọ̀ṣun. Kódà wọ́n tún jí ìbọn àwọn òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn gbé sá lọ. Àwọn jàǹdùkú agbébọn ṣe ìkọlù sí ọ́fíìsì àwọn Àmọ̀tẹ́kùn tó wà ní ìlú Awó ní ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun. Ìdíje bọ́ọ̀lù la gbọ́ pé ó fa àríyànjiyàn láàrin àwọn ọkùnrin 2 nílùú Awó lálẹ́ ọjọ́ Àìkú ọjọ́ 22 oṣù kẹta ọdún yìí. Nígbà
tó di alẹ́ ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 24 oṣù kẹta ní ọ̀kan lára wọn dènà de ẹnì kejì pẹ̀lú àwọn jàǹdùkú gẹ́gẹ́ bí alukoro àjọ àmọ̀tẹ́kùn Ọ̀ṣun Yusuf Idowu ṣe ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta. Wọ́n dáwọ́jọ lu ọkùnrin náà pẹ̀lú igi, àdá àti àwọn nǹkan ìjà mìíràn. Bí ó ṣe jàjàbọ́ ni ó sáré wọ inú ọ́fíìsì àwọn àmọ̀tẹ́kùn lọ fún ààbò ẹ̀mí rẹ̀. Ṣùgbọ́n ṣe ni àwọn jàǹdùkú náà padà wá sí ọ́fíìsì àwọn àmọ̀tẹ́kùn. Wọ́n sì ya bo àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n bá ní ọ́fíìsì náà. Wọ́n sì bẹ̀rẹ̀ sí lù wọ́n lálùbami. A gbọ́ wípé wọ́n bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n tún gbé ìbọn àwọn àmọ̀tẹ́kùn sálọ. Ọ̀gbẹ́ni Ìdòwú sọ síwájú sí pé lẹ́yìn gbogbo wàhálà tí wọ́n fà, ọwọ́ àwọn àmọ̀tẹ́kùn padà tẹ̀ 5 lára àwọn jàǹdùkú ọ̀hún. Àwọn àmọ̀tẹ́kùn sì ti fà wọ́n lé àwọn ọlọ́pàá ìlú Awólọ́wọ̀ fún ìjìyà tó tọ́ àti tó yẹ lábẹ́ òfin. Alukoro ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ní ìgbésẹ̀ tí ń lọ lọ́wọ́ láti ṣàwárí àwọn ìbọn tí àwọn jàǹdùkú ọ̀hún gbé sálọ. Bákan náà ni ó rọ àwọn aráàlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró nípa títa wọn lólobó nígbàkúùgbà lórí iṣẹ́ ìwádìí náà. Abíọ́dún Ọ̀jẹ̀lábí, ẹni tó jẹ́ alukoro fún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun, ṣàlàyé pé ìròyìn náà ti dé etí àwọn sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ náà. Abíọ́dún ní ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti dá àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ sí ìlú Àwó àti agbègbè rẹ̀ báyìí láti lè rí òkodoro ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, ọ́fíìsì àjọ àmọ̀tẹ́kùn tó wà nílùú Àwó nípínlẹ̀ Ọ̀ṣun kò tí ì rí ìbọn tí àwọn jàǹdùkú tí wọ́n ya bò wọ́n ní ọ́fíìsì wọn gbà padà. Wọ́n tún sọ́sẹ́ láabi wọn o. Àwọn agbébọn tún ṣe bẹ́ẹ̀ ṣèkọlù sáwọn ológun àti ọlọ́pàá ní Kẹ́bì, ṣekú pa ọ̀pọ̀lọpọ̀. Ó mà ṣe o, ọ̀pọ̀ àwọn ọmọ ogun àti àwọn agbófinró ọlọ́pàá pẹ̀lú àwọn aráàlú ló ti jẹ́ ṣíṣekúpa nínú ìkọlù burúkú nípasẹ̀ àwọn agbébọn nílùú Gíròmásà níjọba ìbílẹ̀ Ṣàngà nípínlẹ̀ Kẹ́bì lálẹ́ ọjọ́ ìṣẹ́gun Tuesday. Pàtó iye àwọn olùfarakásá láàrin àwọn òṣìṣẹ́ aláàbò ní kò hàn dé síta, àmọ́ wọ́n fìdí ikú àwọn ọmọ ìlú méjì kan múlẹ̀ gẹ́gẹ́ bí olùgbé ìlú kan náà ṣe wí. Àwọn ó sojú mi kòró kan sọ wípé àwọn aṣèkọlù náà ti ń ṣọṣẹ́ láabi wọn nínú ìlú náà àti lẹ́bàá àwọn àdúgbò náà ṣáájú kí wọ́n tó tọpinpin wọn lọ àgbàlá iléeṣẹ́ ìkọ́lé kan. Gígùnlé ìgbésẹ̀ lórí ìtanilólobó láti ọ̀dọ̀ àwọn olùgbé ìlú, àwọn ọmọ ogun sọ́jà jẹ́ kíkó lọ sí agbègbè náà, ṣùgbọ́n tí àwọn agbébọn náà ṣèkọlù sí wọn lójú ọ̀nà wọn. Lásìkò ìkọlù náà, àwọn aṣeláàbí náà tún ṣe bẹ́ẹ̀ dáná sun àwọn ọkọ̀ ẹ̀rọ ìjagun ìbọn iléeṣẹ́ ológun méjì. Olùgbé ìlú kan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tó ní kán forúkọ bo òun láṣìírí ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ àti àjálù burúkú tó bani lọ́kàn jẹ́. Ẹni náà sọ wípé àwọn agbébọn náà ya bo abúlé àwọn tí wọ́n sì mórí lé àgbàlá iléeṣẹ́ ìkọ́lé kan. Lójú ẹsẹ̀ làwọn ta àwọn àjọ elétò ààbò lólobó, ṣùgbọ́n tí àwọn agbébọn ọ̀hún ṣe bẹ́ẹ̀ ṣe kọlù sí wọn. Olùgbé ìlú míì tán sọ wípé ìṣẹ̀lẹ̀ náà ti da ìdàrúdàpọ̀ àti ìpayà ìbẹ̀rùbojo sí ọkàn àyà àwọn olùgbé ìlú. Olùgbé ìlú náà fi kún pé ìṣẹ̀lẹ̀ burúkú gbà ní ìṣẹ̀lẹ̀ náà. Àwọn èèyàn ń sá kíjokíjo bí àwọn agbébọn náà ṣe ń dáná ìbọn ya àwọn ọmọ ogun sọ́jà tí wọ́n sì tún sọná sí àwọn ọkọ̀ ẹ̀rọ ìjagun ìbọn iléeṣẹ́ ológun náà. Ìjọba ìbílẹ̀ Ṣàngà bí àwọn apá ẹkùn míì nípínlẹ̀ Kẹ́bì ti ń kojú ìṣẹ̀lẹ̀ ìkọlù nípasẹ̀ àwọn adìyàmọ́ra àgbébọn tó ń fojú sun àwọn àjọ elétò ààbò àti àwọn aráàlú. Àwọn irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ìkọlù yìí ló sábà wáyé láwọn ojú ọ̀nà márosẹ̀ àti àwọn ìgbèríko ìlú, pẹ̀lú báwọn aṣeláàbí ọ̀hún ṣe máa na pápá bora wọnú igbó lọ tàbí àwọn agbègbè tó ṣòro tí wọ́n lè tọpinpin wọn dé. Àwọn àjọ elétò ààbò ti gùn lé àwọn iṣẹ́ ààbò láti dènà àwọn ìkọlù wọ̀nyí, ṣùgbọ́n àwọn ìṣòro ìpèníjà lágbègbè náà, ìtanilólobó àti lílọ bíbọ̀, àìsí ọ̀nà tó já gaara tí ọkọ̀ lè gbà ti ṣe ìdènà fún gbígbógun ti àwọn àgbébọn náà pátápátá. Ọkùnrin kan jẹ́ fífi gbòòrò òfin gbé látàrí pé ó ń pariwo kò sómi kò síná lásìkò tí gómìnà Bágó ṣàbẹ̀wò sí Suleja. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ti fìdí fífi gbòòrò òfin gbé arákùnrin kan Hamisu Abdullahi ẹni ọdún 38 38 múlẹ̀ fẹ̀sùn pé ó ń pariwo kò sómi kò síná lákòókò tí gómìnà Mohammed Umar Bago ṣàbẹ̀wò sí Emir tìlú Suleja lẹ́yìn àdúrà
Eid-el-Fitri tó wáyé lọ́jọ́ Ẹtì Friday. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Wasiu Abiodun ẹni tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún ìròyìn Daily Trust sọ wípé afurasí náà ló jẹ́ nínáwó gan fún gbígbìyànjú láti dá ètò ìjọba rú lásìkò àbẹ̀wò gómìnà lọ́dún Sálà. Ó sọ wípé arákùnrin kan Hamisu Abdullahi ẹni ọdún 38 nílùú Suleja ti jẹ́ fífi sínkún òfin gbé, ó sì ti jẹ́ títari lu ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID ní Minna lógúnjọ́ oṣù kẹta ọdún 2026 fún ìwà ọmọ ìsọta àti ìgbìyànjú láti dá ètò ìjọba rú lásìkò àbẹ̀wò náà. Ẹ̀wẹ̀, ọkùnrin náà padà gba béèlì lẹ́yìn ọ̀rẹ̀yìn nígbà tí iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ ń tẹ̀síwájú. Ẹ̀gbọ́n afurasí Haruna Abdullahi fìdí rẹ̀ múlẹ̀ pé ó jẹ́ títú sílẹ̀ lẹ́yìn tí wọ́n gba béèlì rẹ̀ lásàálẹ̀ ọjọ́ ìṣẹ́gun Tuesday lẹ́yìn tó lo ọjọ́ 5 ní àhámọ́ wọn. Hamisu, òṣìṣẹ́ iná àti bàbá ọlọ́mọ 4 tó ń gbé ní Ngwa báyìí Suleja ni wọ́n náwó gan lẹ́yìn tó ké gbàjarè síta pé kò síná kò sómi láàfin emir lásìkò àbẹ̀wò Bago. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ọ̀rọ̀ kan jáde síta ṣùgbọ́n tí a kò lè fìdí rẹ̀ múlẹ̀, wọ́n ní ìfigbóró òfin gbé arákùnrin náà kò sẹ̀yìn àṣẹ gómìnà. Nígbà tí wọ́n kàn sí akọ̀wé àgbàfétò ìròyìn sí gómìnà Bọ́lọ́gi Ibrahim, ó sọ wípé òun kò mọ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ náà. Wàyí o, International Press Institute IPI Nigeria lọ́jọ́ Ajé Monday ti ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti kìlọ̀ fún gómìnà Bago kó so ewé agbéjẹmọ́wọ́ tako àwọn ìgbésẹ̀ tó ń tẹ ẹ̀tọ́ òmìnira àwọn akọ̀ròyìn mọ́lẹ̀ nípìnlẹ̀ náà. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ bíbuwọ́lù lápapọ̀ nípasẹ̀ igbákejì ààrẹ ẹgbẹ́ náà Fidelis Mba àti olùbádámọ̀ràn nílànà òfin Tóbi Ṣóníyì, ẹgbẹ́ náà sọ wípé àwọn ìgbésẹ̀ gómìnà àti àwọn òṣìṣẹ́ lábẹ́ rẹ̀ ń tẹ ẹ̀tọ́ àwọn akọ̀ròyìn àti àwọn iléeṣẹ́ ìròyìn mọ́lẹ̀ nípa ṣíṣe ojúṣe wọn. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùmarè yóò sì dára fún yín.